àti ṣeun ó bojú ó bojú ìlú Àbújá láti pàdé bẹ́ẹ̀ ni ó tún introduce mi sí another person tó náà ń ṣerú ẹ̀ àmọ́ yẹn tiẹ̀ ìyẹn ò bojú àmọ́ jí àgídí ni tẹ́ ẹ bá rí yín mẹ́ka ẹnu ẹ̀ kì í ṣe ọyọ kan àwọn olówó Saudi ni lesbian ni o bẹ́ẹ̀ ni báwo mo ṣe wá kù ṣe lórí ètò lálẹ́ á sọ á parí ẹ̀ lórí YouTube ẹ̀ story yìí tó a fẹ́ gbọ́ tán lórí YouTube ló ti máa lọ gbọ́ àbí lórí program ó ní òun máa ń ṣerun hairdresser lòun máa ń lọ ṣerun ó ní bóun ṣe wọlé síbẹ̀ òun máa ń lọ bá wọn ṣerun tẹ́tẹ̀lẹ̀ tó máa ti lọ bẹ̀ wọ́n á dìde wọn náà wọ́n bọ̀ àwọ̀ yàrá kan lọ tó bá yá wọn á dé padà wọ́n máa ṣerun lọ báwo dé wọ́n máa gbóhùn òun kankan bò pẹ́ẹ̀fù wọn pọ̀ gan-an wọ́n máa lo pẹ́ẹ̀fù òun ṣerun lọ ìgbà tó yá tó ń bẹ̀ tó ń sinú bẹ̀ dáadáa wọn á ìdí ẹ̀ mọ́ máa jókòó wọ́n máa fa ó lè wà lórí short tattoo ara wọn tẹ bá rí but wọn ṣí ojú mi fẹ́ dárúkọ máa ní pé èèyàn ba ẹ̀sìn kan jẹ́ wọn kì í ṣí ojú ẹ̀mọ̀ àwọn tó kì í ṣí ojú yẹn àwọn ni wọ́n ọjọ́ yẹn ó ní òun bá wọn ṣerun lọ́wọ́ lọ ni ó nígbà tó ń bá wọn ṣerun náà gbàgbé tó bá ṣerun tán wá ní ó ń dùn àwọn kó wọn bá wọn fọ́ra ìlà abirùn yẹn ó ní wọn àti ẹ̀kọ́ bí ó ń dùn wọn ni òun àfọ́ra tó máa fọ́ra ẹni tó máa lè lọ́ máa fóun lówó gidi ọ̀ma lọ ó lé léyìí ó níjọ́ yẹn wọ́n ti fa kíni ẹ̀sọ́jú òun wọn á níyà pé ṣóun náà máa òun ò kí ń fa òun ò mọ́ fà wọ́n ní pé máa try o kìdí ó ní tó bá jẹ̀rẹ̀ ní tá à ń sọ̀rọ̀ yìí tán tó mọ́ látòrí títí tó fi dé ìsàlẹ̀ ìyẹn la fi mọ̀ pòórà rèé o wọ́n ló pọ́n látòrí dé ìsàlẹ̀ ni ó náà máa ṣe nǹkan o tó kójú ẹ̀ máa pọ́n o ó ní kò fi lọ àwọn sáà ń ṣe àwọn òfúnra oníjọ́ yìí táwọn ṣe débẹ̀ lọ sọ wọn pé àwọn wá àwọn mi àní ẹ pé ọkọ yìí òun sọ bẹ́ẹ̀ sínú ọkọ̀ òun pé ní ẹlẹ́yà ẹ stop jàre ó ní Ọlọ́run pé ṣé òun lè bóun mú ọyàn òun kára òun fi wà ókè mú ọyàn kẹ òun ò ṣe é rí ó ní ẹ̀kọ́ náà ló máa ń bẹ̀rẹ̀ bó kò máa mú pé kó imagine pé kí ni òun ò ṣe é rí ọ̀nà òkè kó má wọ̀rí pé tó bá ti fa kí ní ojú ẹ̀ máa ṣe òun ò fa rí òun ò dẹ̀ ṣe rí òun ò dẹ̀ lè ṣe ni òun sáà síbẹ̀ oníṣẹ́ máa ṣerun àbí àwọn kàbámi sí ọ̀bàkì níbẹ̀ òun sábà wọn ṣe ọ̀bàkì òun gbéra ń tì wọ́n pé kó máa lọ nígbà tó máa lọ wá sọ fún mi pé tó bá tẹ̀lé bá òun ṣe òun àwọn máa fọ ní 50k ọ̀yàn sọ pé 50k yẹn tó bá lọ ṣerun gidi òun máa rí 50k òun ò lè ṣe ok 100k adóhùn ò lè ṣe ní sẹ́ẹ̀ ok dame price ẹ̀ adóhùn ò lè ṣe ní sẹ́ẹ̀ òun ò lè ṣe ó ní òkè ó dàbọ̀ ó ní òun dẹ lọ ó ní bọ̀dún ṣe débẹ̀ wọ́n á wò pé ìgbà tó ń wà ń bẹ̀ ẹ̀mí kan ló gbé òun wò ìgbà tó ń dé ta ẹ̀mí ìtọ̀ ni ìyẹn fún ẹjọ́ tàn lọ kó kàn bá mú ọyàn lásán kí ló wà ń bẹ̀ bóyá bọ̀ kíní yìí olùbá pé òun oníbò ṣe kọ̀ bá ní pé àwọn ṣe kúrò nílé o bẹ́ẹ̀ táwọn bá padà sílé àti pé káwọn tó níwájú bùjẹ́ àbí bùjẹ́ ẹ̀dẹ́dẹ́ pé ní Àbújá páwọn bọ̀ àwọn máa gbé oníbò ṣe tó sọ bẹ́ẹ̀ ọ̀nà wádìí ìwà tó máa dé wọn pẹ̀lú alájà kan ọ̀nà ìjà gbé wọn so alájà yẹn ló ń drive àwọn wà lẹ́yìn so wọ́n ṣe lẹ́wọ́n ní àwọn ní ṣe pé ẹlẹ́yà ni wọ́n kọ́ sí pé àwọn ní ó ní ẹ̀yìn wọn wọlé gbàtà wọlé wọn àjọ lọ ó nínú mọ́tò yẹn wọ́n ní ṣé wàá máa mú ìbàbà ó ní má wọlé àánú má wọlé ó sì ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí mọ yẹn nìyẹn ó ní bẹ́tà láti bẹ̀rẹ̀ nìyẹn ó ní àti ṣeun mi ò fẹ́ sọ deeply mọ́ bọ́ bá ní kí n máa sọ àdàbẹ̀ ni pé àkílà ti ṣe ń sọ yìí ó ní bí tóun ti bẹ̀rẹ̀ nìyẹn ó ní wọn á mú oyún wọn gbà tó náà mú àwọn náà ṣe fóun padà táwọn máa débi kan wọn máa park alájà yẹn ló máa lọ ẹlẹ́yà máa lọ drive alájà yẹn máa wá òun máa mú alájà yẹn máa mú tòun náà padà ó ní bẹ́ẹ̀ ni àwọn ṣe ṣe ìgbà tó yá àwọn eléyìí òun mọ̀ pé wọ́n tún fi ọ̀gẹ̀dẹ̀ dóyàn ọ̀gẹ̀dẹ̀ làwọn eléyìí máa ń lò dídò kọ́ o ọ̀gẹ̀dẹ̀ gidi tán jẹ bọ̀ wọ́n bá ṣe ṣe tán báyìí ara wọn tún máa wàá tì bọnú yẹn wàá máa ṣe ọ̀gẹ̀dẹ̀ ló máa lò títí tó máa fi dà tó bá dà ẹni tó wákàtí bọ̀ wọ́n lẹ́nu ni àwọn máa jẹ́ wọ́n máa ṣe fún wọn náà tí wọ́n bá lò yẹn wọ́n lo ọyàn wọn wọ́n fi dú ẹ̀ wàá jẹ́ dà ó ní àti ṣeun
bó ṣe di iṣẹ́ nìyẹn extra 50k ni ìgbà míì 20k ìgbà míì 30 ìgbà míì 10k bó ti ẹ̀ ń wọlé yẹn wọ́n sọ pé ẹ̀ ló ṣe máa ráyè máa ráyè ó ní long drive làwọn máa ṣe ìgbà míì báyìí feed kí làwọn máa lọ páàkì ìgbà míì báyìí inú ilé ẹlẹ́yà làwọn ti máa ṣe wọ́n dẹ̀ lọ́kọ o tẹ́ bá rọ́kọ wọn àwọn alájú tó máa ń lówó lọ́wọ́ yẹn ni ìgbà ẹlẹ́yìn òbí tẹ́lẹ̀ ẹ̀yẹ tó gùdè tó bá fi ọwọ́ tó bá ti tọ́ ọ̀bọ̀ ní ojú ẹgbẹ́ a máa ṣèkà àwọn yòókù a máa tọ́ ọ̀bọ̀ a máa ṣèkà àwọn yòókù ní wọn bí ẹ̀dá pé òní dàkú sí ó láti ṣeun ó lóun ṣe òun fi ra maintain òun fi ra arun òun fi ra nǹkan ní òun fi ra òun ní boyfriend o tó bá ti pè òun báyìí ó ti bóbìnrin ló pè òun ṣé ó máa ní kó máa lọ dóbìnrin lóhùn ni òun máa lọ tó bá ti lọ òun máa enjoy ara wọn báyìí ó máa ti dé òun mówó dé nìyẹn mọ kó fi oúnjẹ sílẹ̀ àbí kó fi enjoy ara wọn ó ní bó ṣe ń ṣe nìyẹn o àǹtí ṣo bí mo ṣe ń ṣe nìyẹn mo fi maintain ara mi èmi àti wọn ẹni tá à ń sọ yìí ó dẹ̀ ti bímọ àṣàlùpà tó mọ èèyàn ọmọ méjì ló ti bí tó fi wá kúrò l'Ábùjá o pàtó òun kúrò l'Ábùjá wọ́n sì máa ń pè òun pé àbò lòun àwọn yàn òun ti wà lẹ́kọ̀ọ́ òun kúrò l'Ábùjá òun dé òun wá sẹ́kọ̀ọ́ padà pé life Àbújá ti wà expensive jù òun sì padà sẹ́kọ̀ọ́ ó ní àmọ́ tó ń bá ṣe opportunity àti padà tó ṣe òun àtúnṣe bọ̀ owó lẹ́kùn náà fi tàn òun ọbẹ̀ tó òun dìgbà tó ń dẹ̀ débẹ̀ òun enjoy ẹ̀ ó ṣe kú kiri ó kú 8